Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáláyé. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olùgbàlà wípé yóò dára fún wa. Arákùnrin kan wà, ó ní ìyàwó, ó sì ní àwọn ọmọ. Ṣùgbọ́n nítorí ọrọ̀ ajé ìlú rẹ̀ àbí nítorí ohun kan, ó gbìyànjú láti rìnrìn àjò lọ sí òkè òkun. Ó sọ fún àwọn ìyàwó, ó sọ fún ìyàwó àti àwọn ọmọ rẹ̀, ó sọ fún ìyàwó pé òun padà bọ̀, òun bọ̀ wá mú wọn, pé àwọn ó jọ máa gbé papọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, arákùnrin yìí ò wá. Ó sú ìyàwó, ó sú àwọn ọmọ. Àwọn sọ fún ìyàwó pé ìyá, má retí bàbá wa mọ́ o. Bàbá wo àrò bí yóò padà wá mọ́. Ìyá ní olólùfẹ́ mi lòun ó padà wá, òun padà bọ̀. Díẹ̀ lára àwọn ọmọ wọn yan tán fẹ́ yàn. Àwọn kan wọ́n dúró ti ìyá wọn. Lẹ́yìn ọ̀rẹyìn, arákùnrin yìí padà dé. Ṣùgbọ́n nígbà tó padà dé, àwọn ọmọ tó ti yan tán fẹ́ yàn, ó bá wọn níjà fún. Gbogbo wọn sì gbèrè ìtìjú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá. Ọlọ́run bàbá máa tẹ̀ mọ́ gba ọpẹ́ wa, gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Yà wá sí mímọ́, rè wá sínú bọ́jà, ń lọ sínú ọ̀rẹ́, fi ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kí ọ̀rẹ́ kí ó yé wa, kí ó sì sọ wá dà lábùkún fún torí ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Kí ni ìrètí tìrẹ náà? Kí ni ìwọ náà ń fojú sọ́nà fún? Àbí ta ni ìwọ náà ń fojú sọ́nà fún? Ṣé ó ní nǹkan kan tó ń fojú sọ́nà fún nírú àkókò bí èyí? Ǹjẹ́ ò ń fojú sọ́nà fún dídé Jésù Kristi Olùgbàlà? Ǹjẹ́ kò tiẹ̀ sí sú ọ? Ǹjẹ́ ìwọ náà ò tiẹ̀ ti rò wípé kò ní dé mọ́? Ǹjẹ́ tó bá dé, ǹjẹ́ ìwọ náà ò ní rí ìjákulẹ̀? Ǹjẹ́ ìwọ náà ò ní bá ìjákulẹ̀ pàdé tí Jésù Kristi Olùgbàlà bá tiẹ̀ dé lọ́wọ́lọ́wọ́ yìí? Ǹjẹ́ o tiẹ̀ ń fojú sọ́nà fún? Ǹjẹ́ o tiẹ̀ ti gbàgbé rẹ̀? Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 37 sọ fún wa wípé nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà tí ń bọ̀ yóò dé kì yóò sì jáfara. Ó lè ti pẹ́ lójú rẹ ní tòótọ́. Kàlẹ́ndà ayé kọ́ ni kàlẹ́ndà ọ̀run. Ìwọ ló ń ka 100 ọdún, ìwọ ló ń ka 1000 ọdún pé kò dé, ò dẹ̀rù pé yóò dé mọ́. Níwájú Ọlọ́run, gbogbo ọjọ́ tó wù pé ó wù kó ó ti pẹ́ tí ò dé yẹn kò já mọ́ ọjọ́ kankan níwájú Ọlọ́run. Nítorí náà, tún ọ̀nà rẹ ṣe, bàbá mi àti màmá mi. Tún ọ̀nà rẹ ṣe, ẹ̀yin àǹtí mi àti bọ̀dá mi. Ẹ tún ọ̀nà yín ṣe, arákùnrin àti arábìnrin àti èmi olùsọ̀rọ̀ náà kí n tún ọ̀nà mi ṣe. Ká fi ayé wa fún Jésù Kristi Olùgbàlà. Torí pé dídé rẹ̀ ó kù sí dẹ̀dẹ̀, yóò sì dé, kò lè jáfara. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín.